Ẹ̀yin ènìyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ẹ kú oṣù July yìí, oṣù ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín, kò ní jẹ́ oṣù ìbànújẹ́ fún wa o ní agbára Ọlọ́run. Ẹ̀yin ènìyàn lé kábíyèsí wa mà tún ṣe bẹ̀bẹ̀, wọ́n mà tún ṣe ohun àrà. Èyí tí kábíyèsí mà tún ṣe yìí ó mà tún lágbára o. Wọ́n ní pé kábíyèsí announce o pé àwọn fẹ́ kọ́ hospital medical facilities fún àwọn tó jẹ́ pé wọn ò ní agbára àti sanwó hospital, tí wọn ò lówó láti sanwó hospital. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n mà ní àwọn fẹ́ kọ́ hospital. Ẹ rí pé yìí tún lágbára. Ẹ̀yin èèyàn lé kábíyèsí ń ṣe ohun àrà o. Bàbá wa àrólé Odùduwà wọ́n ṣe ohun àrà fún gbogbo àwọn mẹ̀kúnnù, nítorí wípé kò sí nǹkan tó jẹ́ pé èèyàn tún lè ṣe ju èyí lọ. Ẹ̀yin náà wo bí nǹkan ṣe wọ́n gógógógógógó nísìn ní Nàìjíríà, pẹ̀lú pé èèyàn fẹ́ lọ sí ilé ìwòsàn. Wọ́n fẹ́ lọ sí ilé ìwòsàn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ẹ̀mí wọn ló ti kúrú nítorí pé wọn ò ní owó tí wọ́n máa fi san owó ilé ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló wà tó jẹ́ pé ó travel abroad ṣùgbọ́n kò sí owó tó jẹ́ pé ó máa san ní ilé ìwòsàn torí kò ní insurance. Wọ́n ní bàbá wa, wọ́n ní gbogbo èyí pátápátá òun ni àwọn máa ṣe o. Wípé ìyà ò ní jẹ ẹnikẹ́ni nítorí pé wọn ò ní owó láti fi ra oògùn àbí láti fi san ilé ìwòsàn. Wọ́n ní June 1st yìí ni wọ́n fa gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ máa open ẹ̀ ní June 15 ni wọ́n máa open ẹ̀. Wọ́n ní wọ́n ti pa gbogbo ẹ̀ pọ̀, àti oògùn ní o àti ilé ìwòsàn ní o. Wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n máa ṣe. Ẹ̀yin náà wò ọ̀pọ̀lọpọ̀ aláboyún wọ́n á fẹ́ lọ sí ilé ìwòsàn, wọn ò lówó tán máa san, wọn ò dẹ̀ ní gba ẹ̀bí fún wọn. Ẹlòmíì gan surgery ló yẹ kó fi bí wọn, wọ́n á ní kó kọ́kọ́ lọ wówó wá. Tí wọn bá rí owó wọn ò ní dá wọn lóhùn lọ hospital. Wọ́n ní bàbá wa àrólé Odùduwà, kábíyèsí mo kí yín o, mo wólẹ̀ fòrí adé o. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ni bàbá wa ti gbé yẹ̀wò, tí wọ́n dẹ̀ ní àwọn fẹ́ ṣe health care yìí fún gbogbo àwọn mẹ̀kúnnù tí wọn ò ní owó tí wọ́n máa san ní òkè òkun ní o àbí ní ilé tó jẹ́ pé Nàìjíríà wà ń bì. Wọ́n ní gbogbo ẹ̀ ni bàbá wa lòun máa ṣe. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé kì í ṣe owó kékeré ni láti dá ilé ìwòsàn sílẹ̀. Medical facilities ni o, kò ń ṣe owó kékeré. Ó ní láti dá irú nǹkan báyìí sílẹ̀. Wọ́n ní àwọn ò fẹ́ kí wọ́n máa sọ pé wọn ò lówó, wọn ò ní dá wọn lóhùn. Wọ́n ní gbogbo èèyàn tó bá ti jẹ́ aláàárẹ̀ wọn ò gbọdọ̀ deny wọn fún health care nítorí kò sí owó lọ́wọ́ wọn. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ni wọ́n gbọdọ̀ máa mójútó. Wọ́n gbọdọ̀ máa tọ́jú àwọn ènìyàn tí wọ́n bá ti wá sí health care yìí. Èyí táwọn dá sílẹ̀ o, wọ́n gbọdọ̀ tọ́jú wọn. Ẹ̀yin èèyàn lé, ẹjọ́ èèyàn mélòó ló lè ṣe yìí nílùú? Èèyàn mélòó ló lè gbìyànjú láti ṣerú nǹkan ní ńlá tí bàbá wa ṣe yìí? Kábíyèsí ẹ ṣé o, adúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo nǹkan tẹ́ ń ṣe. Gbogbo wa la mọ̀ lóore. Ọlọ́run Elédùmarè á bá wa gbé ọwọ́ yín sókè o ní agbára Ọlọ́run. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń mú owó tẹ́ ń dùn àwọn mẹ̀kúnnù nínú, ní agbára Ọlọ́run á máa ṣe èyí tó jẹ́ pé ó máa ṣe ní ńlá nínú ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín kò ní dojúrú kábíyèsí. Ní agbára Ọlọ́run, nǹkan re nǹkan dùnnú ni Ọlọ́run máa ṣe fún yín. Ẹ̀yin èèyàn lé, ẹ máa rí àwọn aláboyún míì wọn ní lè lọ rí gynecologist nítorí owó náà ni. Nítorí owó ni wọn fi ní lè lọ rí gynecologist títí tí wọ́n á fi bímọ. Wọn tiẹ̀ ní mọ̀ bóyá ọmọ báyìí ló wà nínú wọn ìgbà tí ò sówó tán máa fi lọ sí hospital.
ṣùgbọ́n tí bàbá wa fẹ́ ṣe yìí nǹkan àrà ni. Ẹ rí pé mo gbàgbé láti kí ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ yìí ká mi lára ni ẹ̀yin èèyàn, torí mi ì rí èèyàn tó ṣe é rí látijọ́ yìí sí Nàìjíríà bí lókè òkun, ipe kí wọ́n máa fún àwọn èèyàn ní ìwòsàn ọ̀fẹ́. Àwọn ìjọba gan wọ́n ṣe, wọn ò lè ṣe, wọ́n ń gbìyànjú ni wọn ò lè ṣe nǹkan tí bàbá wa fẹ́ ṣe. Ẹ̀yin èèyàn lé mo kí yín ò ní ilé lóko ní ẹ̀yìn odi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bàbá wa ń ṣe ohun àrà, ìwòsàn ọ̀fẹ́ fún gbogbo mẹ̀kúnnù tí ò lówó. Olóyún ni o, ò lóyún o láìsàn kankan tó ń bá ara ẹ̀ jà tó wà lágọ̀ọ́ ara. Tẹ́ bá ti lọ sí kílíníìkì tí bàbá wa fẹ́ open yìí, ọ̀fẹ́ ló bá dé. Ẹ rí pé nǹkan àrà ni bàbá wa gbé ṣe. Ọlọ́run á máa ran bàbá wa lọ́wọ́ o. Mo kí gbogbo yín o, ẹ kú oṣù tuntun. Oṣù yìí á tù yín lára, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. Nínú oṣù yìí, ìbànújẹ́ ò ní jẹ́ tiwa, wà lónìí bá wa, ìdààmú ò ní bá wa. Oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín ní agbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all.